Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2026. Ẹniọlá Sàlíù lorúkọ mi. Ọ̀gá àgbà iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà ti ru àwọn ọmọ ológun Fansan Yamman sókè láti lo ètò ìgbógunti ìṣòro ètò ààbò láti kojú ìjà sáwọn agbébọn àtàwọn ikọ̀ alákatakítí míì lápá gúúsù ìwọ̀ oòrùn lórílẹ̀‐èdè yìí, tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé ààbò gbọ́dọ̀ wà lórílẹ̀‐èdè náà ní gbogbo ọ̀nà. Àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ti ní ẹ̀sùn tí wọ́n fi kan alága àjọ ọ̀hún, Ọ̀gbẹ́ni Amúpìtàn, pé ó ń kópa nínú òṣèlú nítorí àtẹ̀jáde tó fi síta lójú òpó X rẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá o. Àjọ tó ń mójútó ètò ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà NTC àti ilé ìfowópamọ́ àgbà lórílẹ̀‐èdè náà ti buwọ́ lu ìwé àjọsọyípọ̀ pé àjọ méjèèjì yóò fi ọwọ́ sowọ́pọ̀ láti dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè náà lọ́wọ́ àwọn oníjìbìtì. Ẹgbẹ́ òṣèlú ADC ti ní kò sí ohun tó jọ àhesọ ọ̀rọ̀ tó ń lọ pé ẹgbẹ́ náà ń bá ẹgbẹ́ òṣèlú PRP sọ̀rọ̀ fún àjọṣepọ̀ ṣáájú ìgbẹ́jọ́ rẹ̀ ní ilé-ẹjọ́. Ẹgbẹ́ òṣèlú APC ti kéde rẹ̀ pé $100 mílíọ̀nù ní fọ́ọ̀mù fún àwọn tó bá fẹ́ díje dupò ààrẹ. Bákan náà ló tún kéde ọjọ́ 15 oṣù karùn-ún gẹ́gẹ́ bí ọjọ́ tí ètò ìdìbò abẹ́lé rẹ̀ yóò wáyé nínú ẹgbẹ́ náà. Àwọn obìnrin àtàwọn ọmọdé tí wọ́n wà lákàtà àwọn ajínigbé tí iye wọn kò dín ní 294 ni ẹ̀mí wọn wà nínú ewu báyìí, pẹ̀lú bí àwọn ajínigbé ṣe fún ìjọba ní ọjọ́ 3 péré láti gbé ìgbésẹ̀. Ilé-ẹjọ́ gíga ní ìlú Àbújá ti pa á láṣẹ pé kí wọ́n dá aṣáájú ẹ̀sìn kan tórúkọ rẹ̀ ń jẹ́ Sheikh Sani Abdulaziz Zaria sílẹ̀. Ilé-ẹjọ́ ní kò mọ ohunkóhun nípa ẹ̀sùn ìdìtẹ̀mọ́jọba tí wọ́n fi kàn án. Ó ṣeé ṣe kí Kelechi Iheanacho padà sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà látàrí bó ṣe ṣe dáadáa nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Celtic nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lorúkọ mi.